ọgbọ Kọ́sìm àgbọ́yé bàbá. àwọn míì wọn á ní inú àwọn ọmọ ìyá wa orí oríṣiríṣi right up ni wàláì. ẹnìkan wo sùnsùn wa kọ lẹ́nu ẹ̀ àti lọ́wọ́ rẹ̀ tọ́lọ́ wọn ó sì béèrè lọ́wọ́ ẹ̀ wàláì. Allah. ó ní kí ló wí àfà ọlọ́kan nínú àwọn mọ̀ṣẹ̀ríkù inú ẹlẹ́bọ ó kú sínú ẹbọ torí pé inú Súfì ló kú sí Kọ́sìm Akramakumullah. mọ̀ṣẹ̀ríkù kò sínú Al-Qur'ani látòkèdélẹ̀ ibi tọ́lọ́hun ti pé ahalul kibla ní mùṣírikí bẹ́ẹ̀ni ní inú Al-Qur'ani kò sí. so àwọn tó kọ yìí nísìnyí sáàfà ni wọ́n sáàfẹ́ ẹ̀sìn ni wọ́n ṣé mùsùlùmí ni wọ́n sólùdásí súnà nábì ni wọ́n ṣé ń dárò òkú nù abẹ́ yìí. sáńdárò òkú nìyẹn àbá ń yọ Akramakumullah. ókè mùṣírikù yẹn lọ́dọ̀ tiẹ̀ tó pé ní pé ọ̀kan nínú àwọn mùṣírikù ẹlẹ́bọ ó kú sínú ẹbọ lódìdí imam aṣáájú ẹ̀sìn. aṣáájú ẹ̀sìn fún gbogbo dídí ìlú kan ẹ gbọ́ àgbọ́yé sà. ẹni ọjà sí wípé ńgbà tí ọ̀sá làáfíà ọ̀wá torí pé ọ̀sá làáfíà ni ọ̀wá fi ilẹ̀ wípé ní ṣáájú ẹ̀sìn wọ́n tó ṣáájú ẹ̀sìn tòun tà ilé àlàáfíà bẹ́ẹ̀ni wọ́n yọ àlàáfíà àwọn olùfà tí wọ́n fi lè bá ọlọ́run ní wọ́n sáfù ọlọ́run tán yányá. wọ́n sáfù ọlọ́run tán yányá Akramakumullah. ọ̀gbọ́ àgbọ́yé sà. ọ̀wá sínú àdìsí ànábì wípé ẹni ọba kírun kú ó kú sínú ẹ̀sìn yìí mahamumu lọ́jẹ́ ni àbí ìmáàmù lọ́jẹ́ ni tó kírun kú kò sínú àdìsí ànábì káfà fara rẹ̀ bizembin èyí tá a nínú àdìsí ni pé láàyò káfàr àhàlólè kíbùlà bizembin gbogbo ẹni tí bá ti ń dájú kọ kíbùlà kírun ọba yẹ pé ẹ̀ṣẹ̀ kan ló ṣe àìdá ó kúnlẹ̀ ni wọ́n ní kúnlẹ̀ ọ̀dà àìdá ń ṣe sọ̀sọ́wúfù ni wọ́n ní súfì ọ̀dà ayé ẹ̀kọ́ Naam. àìdá ń fi ọwọ́ mi ń fi síbi jẹun wọ́n ní síbi ọ̀dà àìdá kò ní irùngbọ̀n ni wọ́n ní irùngbọ̀n lọ́dà ẹni nínú ẹ̀ kò bá wa jẹ́sẹ̀ tó ju báwọn náà lọ kọ́dà kò bá jẹ́ ọ̀mùtí kò bá jẹ́ òǹsìnà kò bá jẹ́ olófòfó kò bá jẹ́ olè anábìnilá yóò káfàr bi dhanbin ẹni ẹ̀ṣẹ̀ tó bá wo lè sẹ́nu àwọn tá a wí ẹ gbọ́dọ̀ pé ní kèfèrí o lópin ìgbà tí bá ti ń dájú kọ kíbla lókun bá ti ń bá ti ń dájú kọ kíbùlà kírun wà máa ń kọ́ lálẹ́ àkíyì ẹni bá sọ fọmọ ya rẹ̀ tó lanu sọ pé ya káfíìr ìwọ kèfèrí ìwọ ẹlẹ́bọ yìí faqad ba'a bi ahadihimal kufur ẹnìkan nú àwọn méjèèjì náà ni wọ́n padà bọ́ sínú ẹbọ ni ó sì bọ́ sínú kèfèrí torí bẹ́ẹ̀ ni wọn bá ní kúfùrù mọ́ raja al kufur ila qa'ilihi ẹni tó wí jáde òun ni kúfùrù ó padà sọ́dọ̀ rẹ̀ Masha Allah. irú ẹ̀ ní káwárí yàn kọ́ wa kọlu right up yìí jáde kó ń tọ̀ wọ́n sì pè rẹ̀ láàfà inú ẹ̀sìn tá a wà yìí tẹ́rí pé a ti wà ní akhiru zaman bẹ́ẹ̀ni bàbá. tá a bá ti wà ní akhiru zaman gbogbo ojú nǹkan yí padà ojú ìsìlámù ti yí padà síbà nábì ti gbé wa sallallahu alayhi wa sallam. bada al ìsìlámù gariban níjọ́ ìsìlámù kọ́kọ́ dé àjòjì ni sayaudu gariba ó ti da àjòjì padà torí pé àwọn tó bá gbé nǹkan gidi lọ́wọ́ tó gbé ìsìlámù gan lọ́wọ́ tí wọ́n ń ṣe bí ìsìlámù ti tàka bí ìsìlámù ti da àwọn ni wọ́n wà di ẹlẹ́bọ àwọn tí wọ́n ń bà á jẹ́ gan àwọn ni wọ́n wà di mùsùlùmí gidi ọba ti rí báwọn inú àsàrátù sáà iná ní ká máa ríru eléyìí kọ́ máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Inshallah. àmọ́ àwa mọ̀ wípé ìpàdé bàbá wa pẹ̀lú ọlọ́run ìpàdé eré ni Alhamdulillah. ní ọjọ́ àná tá a wà ní January a sí lásìkò òjò àsìkò òjò kọ́ la wa Wallahi. òjò sì fún wa lára tẹ́lẹ̀ kó ń bọ̀ wá ọkà dé lójijì náà ni ó àárọ̀ dáadáa tá a fa ń wí pé fásakọ́ màrá bí ahọ́m sàábí bùrẹ̀dọ́ dìyàmá min al-malik al-aziz al-ajwadi karim al-ajwadi sàkọ́ màrá bí ahọ́m sàábí bùrẹ̀dọ́ sàábí bùrẹ̀dọ́ àgbàńlá òjò yọnu ọlọ́run lọ́rọ̀ lánàá sí bàbá ìmáàmù àgbà ọ̀dẹ̀lẹ̀ kalẹ̀ fún wọn kó tó gbé wọn sílẹ̀ Rahimahullah. ọ̀dẹ̀lẹ̀ kalẹ̀ fún wọn kó tó gbé wọn bẹ́ẹ̀ kélé yìí náà máa túmọ̀ wìláyà Allah jalaluhu. bí wọ́n bá máa ń wìláyà àwa máa ń wìláyà torí pé àwọn àmì tẹ́ máa rí kójú ọ̀rọ̀ lásìkò ọ̀dá fún ikú ẹnìkan ó túmọ̀ bó ń tọ̀hún ti tó lọ́dọ̀ ọlọ́run Allahu akbar. kójú ọwọ́ àárọ̀ sí ilẹ̀ tó gbẹ ọgbọ́n Akramakumullah. ilẹ̀ tó ya tó gbẹ lọ́wọ́ kí ẹni ọlọ́run wá fẹ́ máa palẹ̀ máa ti wọnú ilẹ̀ ọ̀hún kí sàábìbù yẹn wá díyàmù tún wá ni Yakumullah. ọgbọ́n díyàmù ni Àgbàńlá òjò. àgbàńlá òjò kọ́ rẹ̀ kọ́rọ̀ kalẹ̀ kọ́ dẹ ilẹ̀ kalẹ̀ òjò èyí tọrọ ń lọrin lánàá yìí òjò kẹ́ bàbá ìmáàmù àgbà ni
Masha Allah. àwọn ní òjò ọ̀hún rọ̀ fún tí ń túmọ̀ pé bàkátì sàmáù limauti Allahu Akbar. sáma sunkún lánàá wípé ọ̀kan nú àwọn èèyàn tí ń bẹ lábẹ́ òun tó jẹ́ ńláńlá tó tóbi tọ́lọ́hún tóbi rẹ̀ tọ́lọ́hún pàtàkì ẹ̀ tọ́lọ́hún bùkún tólúwa sì yàn án láàyò tọ́lọ́hún sì ṣe lẹ́ni rẹ̀ ó jáde kúrò láyé Rahimahullah. sáma sunkún àbí ò sunkún Bẹ́ẹ̀ni. bí ó bá já sí wípé torí ẹ̀ nìyí òun lọ́dọ̀ tiẹ̀ bí wọ́n bá ta ko eléyìí òun àwa mọ̀ wípé ntọ́lọ́hún ṣe fún wa nù Alhamdulillah. èyí ò jẹ́ kan ẹlẹ́ẹ̀kejì ẹ wo iye àfà ẹ wo iye imam ẹ wo iye oníwàásí ẹ wo iye kọ́dà apá ni tí àwọn ẹni tí ń jẹ́ sàlàfíà kó wà náà lọ́pàdé ìwọ nìkan lọ àmọ́ àwọn ẹgbẹ́ yín lọ tí wọ́n sì papọ̀ kírun sí wọn lára ẹlòmíín jọ tí àmúṣà kú ẹnìkan wípé kéèyàn kú káwọn èèyàn pọ̀ mẹ́ẹ̀ kò túmọ̀ pé ẹni ìwọ́n rà foríjìn ó túmọ̀ rẹ̀ ìbádìí ànábì ń wípé Sallallahu alaihi wasallam. kò sẹ́nìkan tí ó kù sínú ìsìlámù yìí tá a wá rí èèyàn tó pé 70 tó kírun sí ilá àbí jù bẹ́ẹ̀ lọ tí wọ́n wá sípẹ́ rẹ̀ àwọn 70 yìí wá jẹ́ ẹni ire lọ́dọ̀ ọlọ́run ẹni ire iná ni wọ́n wá sípẹ́ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run àbí kí mi ọlọ́run gbà sípẹ́ rẹ̀ tí gbogbo èèyàn tí wọ́n ń bẹ ní pátá tí kò sẹ́ni ire 70 nù wọn ni bí ọba wá sí ẹni ire 70 nù gbogbo èèyàn tó wà ní ẹ wá sọ ẹni ire tó kù láyé máa Rahimahullah. bàbá yẹn kọ́ bá tiẹ̀ ní gbogbo àwọn tí wọ́n ń bẹ̀ wọ́n bí díà ni wọ́n aṣágbọ́dọ̀ rí 70 kà tí ó jẹ́ ní rí tọ̀dọ̀ ọlọ́run gan fúnra ara rẹ̀ báwọn yòókù bá tiẹ̀ kù díẹ̀ kú ẹ̀ báwọn yòókù bá kù díẹ̀ á rí 70 níbi tí population yẹn tó Bẹ́ẹ̀ni. ó ti yé so ẹlẹ́ẹ̀kejì kí èèyàn ó kú bẹ́ẹ̀ kọ́ jẹ́ ní ńlá kí èèyàn kú rẹ̀ wá tó bí ti bàbá wa ṣe tó yìí kó sì níyì tó bó ti níyì ń túmọ̀ bí ẹni òun ti tó níyà yìí lọ́dọ̀ tiwa níyà yìí Láyé lára yìí. bí ó bá túmọ̀ àtọ̀dọ̀ ọlọ́run ń túmọ̀ bí ẹni ìhun ti tó lọ́dọ̀ tiwa níyà yìí káwárí àwọn tó jẹ́ àfà taari tó lé 70 a túmọ̀ bí ẹni ìhun ti tó lọ́dọ̀ ọlọ́run Masha Allah. èyí ò wù kọ́ jẹ́nu méjèèjì bàbá wọn báyìí ó lo yìí láyé bàbá náà sì kàbùkù tó fi kú Wallahi. àgbò sínú tàn pé bàbá ìmáàmù àgbà àbùkù ọkàn wọn rí láti 40 ọdún àti méjì àbí mẹ́ta 83 kí wọ́n jẹ Bẹ́ẹ̀ni. ẹntẹ́ndógójì ọdún àti mẹ́ta lọ báyìí látọgójì ọdún àti mẹ́ta ọ̀hún náà àbùkù kan ọ̀kan wọn rí wọ́n gbé champion wọ́n lo champion láyé wọ́n sì gbé champion nílé bá ọlọ́run ni Allah jalaluhu. ọgbọ́ Àgbọ́yé sáà. èyí wọn jẹ́ kan